Makinde ṣe àtúntò ìgbìmọ̀ aláṣẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, yọ akọ̀wé ìjọba nípò. Gómìnà Seyimakinde ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mà ti ṣe àtúntò ìgbìmọ̀ aláṣẹ ìjọba ìpínlẹ̀ náà. Makinde ti yọ àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ kan nípò, ó sì ti rọ́pò wọn pẹ̀lú àwọn èèyàn míì. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí olùdámọ̀ràn gómìnà lórí ètò ìròyìn yẹn Sulaiman Ọláríwájú tó máa fi síta fáwọn oníròyìn, Makinde ti yọ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n Ọlánìkẹ́ Kudirat Adéyẹmọ àtàwọn míì nípò. Gómìnà sì ti yan ọ̀jọ̀gbọ́n Musibau Adétúnjì Babátúndé gẹ́gẹ́ bí akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tuntun. Àtẹ̀jáde tí olùdámọ̀ràn gómìnà fi síta ọ̀hún ó mà tún fi hàn pé Makinde ti gbé amòfin Tèmilolú Ṣeun Àṣàmú kúrò níléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ àyíká àti ohun àlùmọ́ọ́nì ilẹ̀. Iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò ìṣúná àti ọrọ̀ ajé ó ní amòfin Àṣàmú ó ní yóò máa darí rẹ̀ báyìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mà tún kéde ìyànsípò ọ̀gbẹ́ni Adémọ́lá Adérìntọ́ tó jẹ́ ọ̀kan lára àwọn olùdámọ̀ràn rẹ̀ tẹ́lẹ̀ fún ipò kọmíṣánná. Makinde tún kéde ìyànsípò ọ̀nàrẹ́bù Abíọ́dún Adédọjà nínú àtẹ̀jáde tí olùdámọ̀ràn rẹ̀ fi síta gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì lórí ìdáàbòbò ohun àmúṣagbára. Ọ̀gbẹ́ni Kọ́láwọlé Èlíjà Àkànmú ó ní gómìnà mọ̀yàn báyìí gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì lórí ètò ìṣúná àti ọrọ̀ ajé. Makinde yóò fi orúkọ àwọn èèyàn tó ṣẹ̀ṣẹ̀ yàn sípò náà yóò fi ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ fún àyẹ̀wò kí oyè náà kó mọ́rí o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀, Ọlọ́run ọba rèé yóò fi èrè sí iṣẹ́ mi àti yín o.